Àjọkẹ́ mi o, Fatima o, okú ọdún tó ní okòríjọ pẹ́ láyé. Àjọkẹ́ mi o, Fatima o, okú ọdún o, ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ láyé o. Àjọkẹ́ Adé, ẹ bá mi ká l'Àjọkẹ́ o, Àjọkẹ́ Adé o. Àjọkẹ́ Adé o, Fatima ọmọ Jibril tí ń sọdún lónìí o. Àjọkẹ́ Adé o, gbọ́dọ̀ kú o, Àjọkẹ́ Adé o, Àjọkẹ́ Adé o, Àjọkẹ́ Adé o. Àjíyá Tinúkẹ́ ló rán mi wá bí o. Mọ́jọ ìlú mọ́rìrì rẹ ló ní wá mọ́ kí ọkọ̀ ọjọ́ bí tò ní o. Ẹ̀gbọ́n rẹ̀ mọ́jọ ìlú rán mi wá ó ní kò pẹ́ ní ayé o. Mo pè ọ́ sọ̀mọ́, mo pè ọ́ tòun ta ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ kórìjọ́ pẹ́ o. Àjọkẹ́ Adé tí ń sọjọ́ bí lónìí o. Ẹ bá mi gbàjọkẹ́ Adé, ẹ bá mi gbàjọkẹ́ Adé. Àjọkẹ́ Adé tí ń sọdún o, ẹ bá mi gbàjọkẹ́ Adé. Mọ́jọ ìlú rán mi wá bí. Àjíyá Tinúkẹ́ ló rán mi wá o. Ó ní kò pẹ́ lé ayé. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ láyé. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ láyé o. Ó sọdún ọdún yóò wá ṣe 100. Ẹ̀mí rẹ̀
gẹ̀dẹ̀. Ìyànlé tó bá yan tápà lálẹ́ àṣírí tó. Yànrẹ́ tó bá yan tápà àṣìṣìmí bó tó yẹ kẹ́nu. Mo yànrẹ́ o, mo yan tápà lálẹ́ nílé Olúbísọ̀ mẹ́ranko yáyò. Ọ̀tọ̀ ní tápà tí tẹ̀ pa, ọ̀tọ̀ ní tápà tí ta kulikuli, ọ̀tọ̀ ní tápà tí tata. Báwo tápà tí kò lè gún ní bàbá wọn. Tápà ló ní ìgúnnú, ó máa láró ló lẹ́sìn. Tápà lè ń pe ọmọ lálẹ́ lọ́ọ̀yà. Èrò tẹ̀tẹ̀ ó máa rí gọ́ngọ́ wù. Ilé Olúbísí lẹ́ ọmọ tápà lè gbé ọmọ fàmùsẹ̀lú o. Fatima Jọkẹ́ tí ń sọjọ́ òbí lò ó ní o. Ó nílò oníjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. Bọ́dún ẹni bá dé ọlọ́dún dùn, bọ́dún ẹni bá dé ọlọ́dún ní mọ̀mọ́dún rẹ̀ lọ́dún. Bí oyin ṣe mọ̀ tẹ ẹ nínú afárá, ejò la mọ̀ tẹ lápá. Gẹ́gẹ́ bí egungun ṣe mọ̀ tẹ lálàrè, òní ní sọjọ́ òbí rẹ̀. Mọ́jọ yìí ló mọ rírì rẹ̀, Àtinúkẹ́ ló mọ rírì rẹ̀. Onídàkùn wa mọ̀ báǹkì, ẹ̀gbọ́n rẹ̀ Àtinúkẹ́ o. Onídàkùn wa mọ̀ báǹkì Àjọkẹ́ Adé. Ó ní wá mọ̀ bá mi kẹ́, wá mọ̀ bá mi kí kú ọjọ́ òbí tó òní. Wá mọ̀ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀, kó ṣe púpọ̀ ọdún lé ayé. Ó ní Àjọkẹ́ yóò gbọ́dọ̀ kú o. Ó lálájọkẹ́ kó pẹ́ńlé ayé kó túbọ̀ gbélé ayé ti rere. Àjọkẹ́ tí ń sọjọ́ òbí lò ó ní. Àtinúkẹ́ ní wá mọ̀ pé ó kí bí ológun ẹrú. Ó ní wá mọ̀ pé ó kí o bí ológun ìwò òfà. N ó sì mọ̀ pé ọ́, n ó sì mọ̀ kì ọ́, n ó sì mọ̀ gẹ́ o torí rẹ̀ yóò fi wú. Àtinúkẹ́ ló rán mi wá o. Mọ́jọ ìlú ní wá mọ̀ kí ọ ní gbèdégbèjọ. Ó ní mọ̀ bá mi kí o, mọ̀ bá mi kí o, mọ̀ bá mi kí o. Àjọkẹ́ Adé, Àjọkẹ́ Adé, Àjọkẹ́ Adé. Ó ní wíwí o, sísọ o, kò lè sọ bí mo ṣe nífẹ̀ẹ́ Àjọkẹ́ tó. Ó ní Àjọkẹ́ Adé kò pẹ́ńlé ayé. Ó láfẹ́fẹ́ onífẹ́ kó dòmínú àgbọ̀nù, dandan ni kò pẹ́ńlé ayé. Ọmọ aráyò nígbà rẹ́wọ́ rẹ̀ dànù wo. Ire ní gúúsù o, ire ní àríwá, ìwọ̀ oòrùn, ìlà oòrùn. Kó máa jẹ́ tìyẹ lágbára ọba dẹ́nu àgbà gbé yẹn ni. Iṣẹ́ rẹ̀ ò ní bí iṣẹ́ oníṣẹ́. Àti Àjọkẹ́ tí ń sọjọ́ òbí lò ó ní o. Fatima o, Fatima o, Fatima o. Ọdọọdún là rorogbo, ọdọọdún là ráúsá, ọdọọdún là rọ́mọbì lògì àtẹkóríjò tẹ́lẹ̀ ìpẹ́. Àjọkẹ́ Adé wá mọ̀ ń dúpẹ́ lọ́wọ́ rí àpẹẹrẹ. Wá mọ̀ ń dúpẹ́ lọ́wọ́ rí àpèsàn làpọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá wọ́n ti gún wọn ti lọ. Agbára rẹ̀ kọ́ o, ìgbà rẹ̀ kọ́ o. Wá mọ̀ ń dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ọba sáfì ọ̀la, ọba tó dá ọ sí. Tó o tún fi rọ́jọ́ tó o ní o. Torí náà ni Àjíyá Àtinúkẹ́ fi ń wí pé o. Wàyá jíjó ọpẹ́ o, wàyá jíjó ọpẹ́ o. Àìsàn òde ọmọ yàrá o. Wàyá jíjó ọpẹ́, ìjó ọpẹ́ ló ń jó. Ìjó ọpẹ́ ló ń jó. Kò sí ijó kò sí ijó ẹlẹ́yà lẹ́sẹ̀ rẹ̀. Ìjó ọpẹ́ ló ń jó. Muhammadu, Muhammadu, Muhammadu Rasulullah. Ya Muhammad, Muhammadu Rasulullah. Ya Muhammad, Muhammadu Rasulullah. Muhammadu, Muhammadu, Muhammadu Rasulullah. Ẹyọ̀mbó, ẹyọ̀mbó, ẹyọ̀mbó Ànábì bàbá Fatima. Ká lè rówó lò, ká lè rówó ná. Fatima o,
gbọ́dọ̀